Mo rìnde kí ọ lórúkọ Ọlọ́run Olódùmarè. Àmọ̀ràn kan mo yá gbà ọ́, mo dẹ̀ mọ̀ wí. Àmọ̀ràn gan á ṣe ọ́ lálùfàní léye ògbẹ́. Kọ́nìyàn bá mọ̀ ohun ọ̀tọ̀, ṣùgbọ́n kọ́nìyàn bá mọ ohun, á ràn án lọ́ nígbà kan bá nílò ẹ̀kọ́ ni. Bíbélì wí lépa ọra rẹ̀, ìyẹn lépa Bíbélì, ọ̀rọ̀ gan mo fẹ́ bá ọ sọ. Òun ni Bíbélì fúnra rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì nì nínú ìwé epísítélì kí Pọ́ọ̀lù kọ sí ìránṣẹ́ Ọlọ́run ní Tímótì lórí 2 ẹsẹ̀ 16 lébẹ̀. Ìkété ìwé mímọ́ lè kún fún ìmísí Ọlọ́run. Ẹ̀sùn pàkàn nínú Bíbélì kọkàn àṣákálá tàbí kẹ̀ẹ́jà ṣiṣẹ́. Orun gan kò burú kẹ̀lébẹ̀, ohun kọ kẹ́ẹ̀dá àti èyí kọ dáa. Bíbélì wí pé kété ìwé mímọ́ lè kún fún ìmísí. Ó dẹ̀ wà fún ẹ̀kọ́, ìkọ́ni, ìtọ́ni, ògbaninímọ̀ràn, òbániwí, àtúnṣe àìyẹ̀ kété, òṣè rere kété. Ọ̀ní bá gbọ́n nínú Joshua orí 1 ẹsẹ̀ 8. Ìwé òfin gbọ́dọ̀ kúrò lẹ́rùn rẹ̀ kọ́ tẹnu amọ́. Ọlọ́mùrìn ó wá ti jíbọ̀ lọ́rọ̀ bá a nì. Rédíò lásáré sí. Rédíò ọ̀dà kọ̀yìn agbómọ̀ràn. Facebook la kọ́kọ́ tá ó sí. Ọ̀dà torí Facebook náà ni mo ti bá ẹ sọ̀rọ̀ àti social media kété àti YouTube àti kété rẹ̀. Ṣùgbọ́n èso àkọ́kọ́ kéyìí nì nígbà kan bá ti jí. Wà á kọ́kọ́ lọ sínú ìwé iye nì. Ó ní Joshua mú gbà á nímọ̀ràn wí. Ìwé òfin móje kó lẹ́rùn rẹ o. Wà á ṣàṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti lóru lè dájí kùtùkùtù. Nítorí náà ẹsẹ̀ yẹ ọ̀sẹ̀ kan ṣogíro nínú ìwé mímọ́ kọ́ yọ̀ ṣàṣeyìn o. Ìrà múrìn wọ́n bá ka ìwé mímọ́, wọ́n bá ka Bíbélì, wọ́n bá rí ibì kankan bá wọn wí, inú á bí wọn. Aṣa Bíbélì bí ìgbà kan yẹn ṣa òkúta inú ẹ̀wà. Àka ìbéèlì yùn, àka ìbẹ̀nu àkà. Àka ìbéèlì dá. Ayé àtàkì fámìlì wọn, ó àtàkì iṣẹ́ bí kò í ṣe. Báwo lọ ṣe yà sí bíà pálọ̀? Kọ́ra akọ ògo Olúwa bíà pálọ̀ síwájú rẹ̀. Ṣé ògo Olúwa lẹ ọtí ògógóró? Bẹ́ẹ̀ ṣe pé ìgbà kan yẹn bá kọrí ìwé mímọ́ sódò lé yìí ni. Kété ìwé mímọ́ lè kún fún ìtọ́ni, ìmísí ọ̀rọ̀ Ọlọ́run. Máa rọ̀ ọ́ kó a ká lògbàkúgbà. Nǹkan bá mọ̀ yí ọwọ́ òbèrè àlàyé. Kẹ́ẹ̀kan ṣúra kékeré náà gan. Pásítọ̀ lílá kẹ́yà náà. Kẹ́hìndé kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Òjó ọmọ Àbálábí tán. A pàdé láyọ̀.